àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Àṣìṣe bẹ̀rù dandankan ṣe mọ̀. Iṣẹ́ kọ́ lówó ṣe mọ̀. Òkúròrò lè kó yànjọ ṣe gbọ́ o. Òkúròrò lè kó yànjọ ṣe mọ̀. Àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Domestic staff. Gọ̀mùgọ̀mù ọkàn ẹni ni ó mọ̀ wò. Gọ̀mùgọ̀mù ọkàn ẹni ni ó mọ̀ wò. Ẹni gbọ́kọ̀ fún ni ṣé bó ń lọ gan ni. Ṣé o àdúrà tẹ fún mi sá tẹ̀yìn ní kí n sá gẹ́lẹ́ bẹ́ẹ̀ mo ṣe sá ẹni kí n sá fún 41 days ibi kí n máa ṣe astaghfirullah láìláìlàlá Allahu Akbar ẹ̀dẹ̀ ní kí n fi ìdì náà sọ̀rọ̀ tẹ̀lé mistake kí n fi gbẹ̀yìn bàbá gẹ́lẹ́ bẹ́ẹ̀ mo ṣe sá àmọ́ nǹkan tó yà mí lẹ́nu ni pé kàkà kó rọ̀ bí ìpò tún lé sí ni tí ẹ yé mi. Subhanallah brother Sulaiman nǹkan tí ẹ̀ ń sọ fún mi ni wípé àdúrà tí mo ní kẹ́ ẹ ṣe ṣùgbọ́n ẹ rí yàtọ̀. 41 days ni mo fi gbà rẹ̀. Oh subhanallah ẹ wo ọ̀rọ̀ yìí orí bákan níwájú mi torí àdúrà tèmi fún yín yìí òun lèmi jogún lọ́wọ́ àfáà mi ni mo bá lọ́wọ́ ṣé wù mí kódà bàbá mi gan àfáà ni òun ni mo jogún lọ́wọ́ ẹ̀. ẹ wo èmi ò gbọdọ̀ tún fi gbàpò kan fún mi mi ò ní ọlá nǹkan kan tí mò ń jẹ ju ọlá mi kò láàrin àtọ̀lọ́ Ọlọ́run. ẹ wo ẹ jẹ́ ń ṣàṣírí Ọlọ́run fún yín àṣírí Ọlọ́run ni wàlá haúlá wàlá kùwàtà ìlà àbìlà àlẹ́yìnlẹ̀ àìsí. àṣírí Ọlọ́run ọba nìyẹn tẹ́yìn ọba ti wá fi eléyìí lé àdúrà onítọ̀hún ti gbà ó ti dìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run àwọn màláìkà ó sì mú wọlé àṣẹ àṣùgbọ́n tí ó fẹ́ jọ mí lójú. bóyá yẹn lẹ fún mi sá. ẹ wo ẹ jẹ́ ká tún gbé gbà báyìí èmi á fún yín ní tírà kan ṣé ẹ rí tẹ́ ẹ bá ti délé ẹ ṣàfisábẹ́ pílò yín gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ti wá rí ẹ wá wí fún mi wàlá haúlá wàlá kùwàtà ìlà àbìlà àlẹ́yìnlá àìsí kò jù bẹ́ẹ̀ lọ ntẹ bá tún ti wá rí ẹ wá sọ fún mi ẹ wò ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ kí n bá yín mú wa. àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Mami. Brother Sulaiman ṣé wípé bí ẹ ti lálàá ọ̀hún. mo ṣe làgé lónìí màmí ni mo rí. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar. ẹ wò tó bá jẹ́ wípé arábìnrin tẹ́ ẹ lẹ́ẹ̀rí lójú àláhùn ńlẹ̀ rí lóòótọ́ Ọlọ́run mọ̀ fi hàn yín ni ṣé ẹ rí arábìnrin òun gangan ní í ṣe yín o òun ní bẹ nídìí ọ̀la yín mi ò tiẹ̀ rí ṣe. ẹ wo èmi ò ní kẹ́ ẹ délé kẹ́ ẹ lọ rèé mọ̀ pé mọ̀mọ́ yín làjẹ́ o àbí kẹ́ ẹ mọ̀ pé mọ̀mọ́ yín lámọ́ níṣe ni tírú eléyìí báyìí lè wáyé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin ní kẹ́ ẹ kàn mọ́rú ọgbọ́n tẹ́ ẹ fi pe mọ̀mọ́ yín kalẹ̀ ìyá mi mo fẹ́ kí iṣu ọmọ òjì náà fún yín jẹ èmi náà fẹ́ tọ́jú yín n ò fẹ́ tàpá sófin Ọlọ́run
n ò sì fẹ́ ṣẹ̀ sí ọ̀run ẹ dákun ẹ rà ń kalẹ̀ ọlọ́run ó kàn yín mọ̀ ṣe o ọlọ́run ó kàn yín mọ̀ ṣe o. máa fi kan gbà kan lọ́wọ́ mi ò bá láì kí n máa ṣògo mi nù. Ìwọ lọ́ba tí ń ṣọ́ ẹ̀dá. Bá mi bòróró túra sí ibi tó ń ta mí lẹ́sẹ̀. Máa fi kan gbà kan lọ́wọ́ mi ọlọ́run o. Gbogbo bí tí n bá ti kọsẹ̀ bá tún mi ṣe o. Kí n má sọ ọmọ nù, kí n má ṣàyà nù, kí n má ṣògo mi nù. Nípa ọ̀rọ̀ àwọn ìyá sọ̀rọ̀ Owólabí àbí èmi ni wọ́n jẹ́. Owólabí ni sà. Owólabí orúkọ ọmọ rírọ ọmọ tó bá ń gbọ́ orí rere ń tìrere orí rere ń tìrere èrèrè ò lórí àgbẹ̀rù ká orí rere ń tìrere orí ọlá orí ọlà òun ló yàn wá látòdì ọ̀run lọ́dọ̀ àjà aláàjín oṣògbó bó sì ṣe ó dandan kó lówó orí ọlọ́lá lórí ẹ̀. Bàbá ẹ̀mí yìí kì máa ní owó máa lówó gidi lọ́wọ́. n táwọn ìyá sọ ni àwọn ìyá ó sì tún sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀ di dandan kó lówó àmọ́ ó ṣiṣẹ́ tẹpámọ́ṣẹ́ ọwọ́ rẹ̀ ibi tó bá ti ń ṣiṣẹ́ ló ti lówó ló ti là tó ti lu wó láìpẹ́ láì jìnnà ìkan nínú àwọn mi sọ pé ọkọ rẹ ìkan nínú àwọn ọkọ rẹ tó bá gbé wá kí mi níta mi ní àyè kó lórúkọ tí ń jẹ́ kọ́ ní ìjẹ́ ó ti olóríire ní orúkọ rẹ ti rọ̀. ẹ ṣé gan mo appreciate bọ́sà títí ọ̀rẹ́ mi kọ́ kí làwọn ìyá sọ sí. ìyún Opeyemi ó jẹ́ ìfẹ́ kan tán náà fún ọ ó yẹ mọ̀ jẹun ní. ìfúnta aládìẹ ń fún adìẹ rẹ̀ lóúnjẹ pé kó mọ̀ bá a kú bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe rí yóò kàn mọ̀ jẹun pé kó ṣàlè mọ̀ gbélé ayé ó mọ̀ jẹun ni wọ́n bá a fínra gidi wọ́n ti gbáǹdì. Sir, ẹ jọ̀ọ́ kí ni ọ̀nà àbáyọ kí ló lè ṣe sí. tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà bí pẹlẹbẹ náà ló mọ ilé náà Owólabí kò ṣàṣìṣe kan lọ́rọ̀ rẹ̀ kò lè rí bá ti ṣe kò lè jẹ́yàn mọ́. Yes sir, kí ló dé gangan náà ní sáré ṣe iṣẹ́ náà kan àtàlẹ̀ ṣe àbí kankan àti. lédùn àgàn dẹni tí ń bọ̀ ni bẹ́ẹ̀ ló dẹni tí wọ́n wọ̀ pọ̀ tí ó fi wọlé ọlọ́run. Bọ́sà kí lẹ́yìn fi ìgbé àlè ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn kankan. tí n bá ní ẹ lọ mẹ́wúrẹ́ wá ẹ lọ má gbé tàn wá n kàn fi jẹun lásán ni àwọn ìyá mi ò parọ́ bó ṣe jẹ́ gan àmọ́ tó bá lè lọ bìyà rẹ̀ léèrè kó lọ bìyà rẹ̀ bóyá àìbá mọ́ wọn kò dájú. ẹ sà ọ̀rọ̀ tẹ̀sán ẹ máa padà wá rí sà. jọ bá ń bomi sọ́ọ̀ mi jọ bá ń bomi sọ́ọ̀ mi jẹ́ fojú mi. jẹ́ ìṣòótọ́ kan fún ẹ wọ́n bíṣì ló ṣe lé ni o wọ́n bíṣì ni tó bá yẹ pé ìwọ tó jẹ́ ni wọ́n àwọn mi lọ sọ́dọ̀ lórí búkú ó kàn sọ wọ́n bíṣì bẹ́ẹ̀ pẹ̀lú mi. fìyẹn lẹ̀ mo mọ ẹ sọ́dọ̀ lórí burúkú ṣé bí láìpẹ́ wa ṣe máa dakọ́ mo mọ ẹ lọ ṣe ni àbí dóná ṣọ́sọ́ fún ẹ pé mo mọ máa ń rí ni bá ṣe ń bọ̀ ṣáà rí pé à ń béèrè ni wọ́n ṣáà ń júwe fún wa èmi náà mọ bí tẹ́lẹ̀ náà. mi tiẹ̀ lè imagine kí idiot ẹ̀ máa sọ fún mi pé màá mi àwọn náà ń ṣe mí
níjà tó yẹ pé àjọ ń jìyà ni ṣé ìyàwó màámi káwa náà jọ máa jìyà ni o máa wí ta láìwí ẹ̀rọ ní kémi lọ bá màámi màámi ló wá ń jẹ́ ọ̀rọ̀ mi àwọn náà ní solution kí lọ máa bẹ̀ wọn tó yẹ pé mi nìkan lọmọ ṣoṣo tó bí ṣé ọmọ alajúlẹ̀ wọ́n á dẹ̀ máa rí ọmọ kan ṣoṣo tó bí kó máa jìyà idiot. ó dà máa pìtàn yẹn fún mi ṣé mi ò mọ̀ ẹ́ ni dúró ìgbà tẹ́mi náà ti ń wo máa yẹn tí mo ti ń wo látọ̀ nǹkan jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ báyìí ó máa gbé ṣọ́ọ̀tì ó máa dá ni tó bá ti sàn kan ó máa dá ṣọ́ọ̀tì kí ló fẹ́ jáde lẹ́nu bàbá yìí àárí tán táìwé tán ó ti ẹ̀ gbọ́ tèmi ni ó lè máa lówó bọ̀ kí n lọ tẹpá mọ́ṣẹ́ kí n lọ ṣiṣẹ́ gan ṣó fẹ́ pa mí ni ìwọ náà wo ok ẹ̀yin lẹ máa ń pè mí ní foreman gbogbo iṣẹ́ ni mò ń ṣe gbogbo ẹ̀ náà kí la rí iṣẹ́ la rí kò sí engine ṣé Dangote tó lówó Nàìjíríà tó lówó jù láfíríkà ṣó lè ṣiṣẹ́ tó mi owó jà máa dúpẹ́ tiwa o èmi mọ̀ pé ṣá máa méèkì ẹ̀ lọ́jọ́ kan. ọlọ́dún mi kò kàn waste time mi àdéhìn nínú òun yìí. ẹ kú lẹ́wọ̀n. kí ló ṣe tó ń sunkún kí ló ṣe ká ló bẹ́ẹ̀ jà látìgbà tí mo ti bí ẹni ò rí ẹ báyìí rí kí ló ṣẹlẹ̀ sọ fún mi náà ọpẹ́ ẹ gbà mí. mami torí tara tèmi kọ́ ni mo ṣe ń sunkún torí èèyàn kan tó súnmọ́ yín. èèyàn tó súnmọ́ mi kí ló ṣe ń tàn ń kú ni. mami ìjọ dáa ṣùdá kí èèyàn láti kékeré kó jìyà tó fi dàgbà tó fi tójú bọ́ kó wá lọ sọ́dọ̀ àfà kó wá sọ fún pé ìyá ẹnìkan ló mọ ìdí tí ìyá náà fi jẹ pé kó dẹ̀ lọ bẹ̀ ìyá ẹ̀. Bẹ̀rẹ̀ wọ́n wà fún yín láfíà. Ẹ̀rọ. Ìyá, mo fẹ́ kó láti rẹ̀ kó fi gbọ́ ohun tí mo fẹ́ wí. Àbíkú yóò lè wá sọ lóògùn mi tèké. Iṣẹ́ ìṣègùn dẹ́wò yìí, mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi ni. Bẹ́ẹ̀ ni, mi sì ṣàṣetìrí. Ẹ wò bí mo ṣe ń wò yín, ẹ gbé ọmọ yín kẹ́ máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi lẹ́yìn náà máa gbádùn látọ̀dọ̀ yín ẹ bá mi gbìyànjú ẹ ṣàánú mi kò síbi tí fẹ́ gbé lọ ẹ jọ̀ọ́. Níbo ẹ̀yin àtàyìn kí n tó lajú mi tí ẹ bá gbé ń dàkún tó ṣe jẹ́jẹ́ òyà farafa. tàlẹ́ sọ tó lórí. gbogbo làálàá kòkó yín lórí ọmọ òun ni mo rí gbẹ́sẹ̀ rí mi yìí mi ò kí ń kọjá àyè mi ẹ kò ṣe pé mo pè yín ẹ jẹ́ mi ni mi ò ní wá yín wá o pọ̀ pé ẹ wá síbí báyìí ẹ kóra yín kó orí rẹ. ìyá mi kí ló dé tí mi ní dá yín lóhùn ṣebí lórí ọ̀rọ̀ ọmọ mi ni àbẹ́ẹ̀rẹ̀ ayé mi lóde ìkó kọ́ṣọ́ tẹ́lẹ̀ gbára mi sí dorí náà nìyẹn ogun náà kan ṣoṣo tí mo yín ní ẹ̀mí fẹ́ káyé sọ́sọ́ mi fún mi. ẹ̀mí fi ọwọ́ ẹ̀mí fi gbé ọmọ fún. àmín àmín. ẹ wo kójú má rí bi gbogbo ara lógún rẹ o ṣé ẹ gbà kí n mú yín lọ síbì kan ṣebí lórí ọ̀rọ̀ ọmọ mi ni n tẹ́ bá ní kí n tẹ̀lé mo ṣetán láti tẹ̀lé yín. ẹ wò kọ́mọ yín kó má máa fi èmi kú fọlá dìde kẹ́yà tẹ̀lé mi lọ ni o kẹ́yà tẹ̀lé mi lọ gangan ló máa dá fún yín o ṣe ti gbọ́. mo ṣetán. ẹ̀yin lẹ máa mú gbà tí àsìkò tẹ bá fẹ́ ká lọ bó dẹ̀ jẹ́ sínsìn ni ó yá. kò sí nǹkan tí mo ń ṣe tẹ bá fẹ́ ká ní máa tẹ̀lé yín lọ kò sí nǹkan tí mo ń ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ojú òní. ní báyìí tá a ti gbárí gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán lára ọmọ ẹ̀ kò tún sí nǹkan kan tó máa ṣe mọ́ láyé a tún fún ní ẹ̀mí gígùn torí pé ẹlẹ́mìí kúkúrú ni. wá gbọ́ o àwa ò kí ń ṣoore fún yàn kí yàn lọ lásán o tí a bá ṣoore ẹyọ kan fún èèyàn kan a máa fi oríṣiríṣi nǹkan a máa fi gbà lọ́wọ́ ẹ̀. ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ gbà máa fún yín ẹ wò bójú owó ni kí tẹ́ bá fẹ́ gbà mo ṣetán láti fún yín ìgbà àrọ ọmọ mi ti ẹ̀ yà ẹ sọ. ìwọ tí ẹ má ṣe ìyọnu
àwa ti gbà nǹkan tá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni òkìkí owó àti ọlá tí ọmọ ẹ mú wá láti òde ọ̀run gbogbo ẹ̀ láti gbà. ṣó wá rí o bó ṣe wà yìí kò lè jẹ́ èèyàn mọ́ ní ayé kó o gbé lọ sílé aláwo kó o gbé lọ sílé oníṣègùn kò sí nǹkan tí wọ́n tún lè ṣe sí i bó ṣe máa bá kú ló ṣe bẹ́ẹ̀ ni. ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ ìṣàánú mi ẹjọ́. máa fi kan gbà kan lọ́wọ́ mi ò bá láì kí n máa ṣògo mi nù. Ìwọ lọ́ba tí ń ṣọ́ ẹ̀dá. Bá mi bòróró túra sí ibi tó ń ta mí lẹ́sẹ̀. Máa ń fi kan gbà kan lọ́hùn mi ọlọ́hun o. Gbogbo ibi tí n bá ti kọsẹ̀ bá tún mi ṣe o. Kí n má sọ ọmọ nù, kí n má ṣàyà nù. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Ayi brother Sulaiman, mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Rí di ọpẹ́ tí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba ni wípé Ọlọ́run mọ̀ fún yín lóye o. Ọlọ́run sì fún yín lọ́gbọ́n. Ó tún wá fún yín níwà tútù bí àdàbà. Tẹ́ ẹ fi wá nílà àkáyè àti gbọ́rọ̀ lẹ̀ fún ìyá yín. Abẹ́ẹ̀ rí pé tiyín tọpẹ́ wọn ju Ọlọ́run Ọba. Bọ́bá sọmọ mi ńlá bá wí fún dòní ni. Yóò sì kú òníyá yóò délé báyìí yóò sì mọ lọ rè pariwo lé ìyá rẹ̀ lórí. Yóò pè ìyá rẹ̀ lóṣó, yóò pè ìyá rẹ̀ lájẹ, yóò sì pè ìyá rẹ̀ lámúniṣe ni, àtàfà ìmúniṣe ni. Ó yóò wá mú ẹnu rẹ̀ báyìí, yóò fi kọ̀ síwájú Ọlọ́run Ọba. Ṣùgbọ́n Ọlọ́run ò pé tí ń bẹ̀. Ẹ wo lẹ́ẹ̀kan sí mo bá yín dúpẹ́ wájú Ọlọ́run. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹra mọ́ àdúrà ní kíkankíkan. Ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí. Àdúrà ó lè ṣe é fún lè mú mi náà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní jókòó àdúrà láti wákàtí ìlọ títí láéláé. Ṣé rí ọjọ́ kan ń bẹ nínú ọdún kan tọ́lọ́run Ọba mi ò kéèyàn ń dá fún gbogbo ọmọ ádámọ̀ pátápátá téèyàn ti ń ṣoríire tí bùkátà ti ń bíyá kódà ẹni tó bá níṣòro gan tí ṣòro rẹ̀ báyìí tí ó fi kápò ńlọ́jọ́ káyókáyó. Ṣé rí ọjọ́ káyókáyó yìí ńlá wa ò wá aṣọ dáadáa tá a bá ti rí mú báyìí á wà táàgì àdúrà tiwa mọ́ káyókáyó ní káyókáyó ọba wa gbé àdúrà tiwa yóò sì gbé kòkè lọ. Ṣé rí lẹ́yìn eléyìí káwọ mọ ọjọ́ ká sì mọ ọyọ ká mọ wá dúpẹ́ fọ́lọ́run ló kù. Ọ̀rọ̀ yín tọ́pẹ́ òjọpẹ́ lọ ẹ jẹ́ á gbàdúrà. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alhamdulillah alhamdulillah alhamdulillahi rabbil alamin. Rí wípé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ tèmi náà tọ́pẹ́ ṣùgbọ́n tí yín wá tọ́pẹ́ ó sì wá ṣe kòǹgẹ́ ọpẹ́. Ọlọ́run tóbi lọ́ba o. Alhamdulillahi rabbil alamin. A béèrè ọjọ́ káyókáyó Ọlọ́run sì yọ̀ǹda rẹ̀ fún wa. Àwa ará ọjọ́ káyókáyó pẹ̀lú àdúrà táwa ṣe Ọlọ́run sì gbà ó sì gbé gòkè lọ. Alhamdulillahi alhamdulillahi rabbil alamin. Brother Sulaiman, ẹ wò ó ní báyìí tí èèyàn bá wá ṣe àdúrà tí ò ṣe sàárà ó dàbí ìgbà téèyàn ra mọ́tò tí ò sepo inú ẹ̀ ní. Ṣé ẹ rí mọ́tò táwa ara yìí ẹ jẹ́ káwa ò rí pò sí ká lè bá a fi rìn. Ẹ gbéra báyìí ní ìsìn ẹ lọ sáàárín ọjà ibi wọ́n bá ti ń ta ìsebẹ̀ ẹ ṣáà ìsebẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ibi wọ́n bá sì ti ń ta ṣúgà ẹ ra ṣúgà lọ́pọ̀lọpọ̀. Inú mi dùn gan o ìgbà tí mo gbọ́ àláàtì àwọn company because mi ti ẹ bá rò pé wọ́n máa sanwó this time around. My dear, Ọlọ́run ṣe máa ṣe ìyanu ẹ̀ nìyẹn o àti ò bá expect at all ní máa gbé miracle ẹ̀ dé. Miracle ni lóòótọ́ miracle ni o. But nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ fún Opeyemi lówó. Opeyemi wò nìyẹn ṣé kò ṣe é rà bọ̀dẹ̀. Òun ni. Ọmọ dandan náà lọmọ yẹn ó yẹ kó fún lówó. Ṣó ti ẹ̀rí one thing is àwọn tí wọ́n fún wa ní supply tá a fi ṣe àwọn contract àti sọ wọn for now company wa jẹ gbèsè though owó tó sọ wọn tí sọ wọn tó ṣì ń jẹ wá lówó but àwọn kọ̀ọ̀kan tí mo ti promise àwọn kan abẹ́sanwó school ni o ọmọ mi sick ni o especially Opeyemi
Mo fún ọ lówó yẹn. Ó better fún owó because it's already promised and you know promise is a debt. Mo mọ̀ fẹ́ràn náà mo ṣe fẹ́ fún mo ti ń ṣe ọmọ yẹn ọmọ yẹn kéré gan ẹ̀ ń tiẹ̀ pẹ́ńsìn. Hello sir. Hello Opeyemi. Kára sir. Ṣùlẹ̀ wá bá mi lé mi sí kó wá gbowó tí mo promise ẹ. Owó tẹ promise sir. Ṣé nílé ọ̀dọ̀ yín sir? Mò ń bọ̀ sí sir. Ok, má pẹ́. Ọlọ́run. Mo ṣe mọ̀ pé ó gbàdúrà mi sí. Lẹ́ni tí mo ò tiẹ̀ lérò ló wá pè mí pé kí wá gbowó. Ọlọ́run dúpẹ́ fún ẹ. Ọlọ́run dúpẹ́ fún ẹ. Ṣé tí ń bọ̀? Ó máa dé mi sí. Tí o bá lọ́kadà á jọ kí mo jẹ́rìí ẹ. Á tó kọlẹ̀ kún nísìn. Ìwọ ṣáà ní owó tiẹ̀. Baby. Ó ṣe kó máa ṣe irun, máa ṣe kan náà. Tí n bá look fine, ṣé o máa ṣe láìpẹ́ nílé o? Ìwọ ni ẹ̀ ṣe rẹ̀ àbí èlò lẹ́nìjì. 500 ti tó. Máa wulẹ̀ kí mi, nítorí ẹ̀mí ṣe dáa ní kò ṣe dúgbọ́. Báńkì mọ́ ní. Ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Àṣìṣe bẹ̀rù dangankan. Ọ̀rẹ́ mi, mo fẹ́ gbé ẹ̀jẹ̀ àwọn ayé kan tó ti jẹ rí. Irú àwọn ayé wo nìyẹn? Ṣòro àwọn méjì kan wà, kékeré kan ńlá kan. Ṣòro báwọn lè ṣe wáyé. Wọ́n ṣe anything nínú eré. Wà láìtàláì. Nìkan tó fọ́ nídìí. Lánàá tí mo sọ wípé ó rẹ́ mi pé kí n kọ relax sínú ilé, báwọn ọmọ ẹ ṣe pè mí nìyẹn o. Ká tó wí ká tó fò. Ọ̀dà sẹ́ẹ̀, àwọn ọmọ ẹ̀dẹ̀ ti gbé kinní ìhànú. Eré àbòtọ́. Ibi tí mo ti wá mọ̀ pé tòótọ́ làwọn ọmọ yìí ń ṣe. Baálẹ̀ ròyìn fún mi. Láàrin gan ròyìn fún mi pé àwọn ọmọ yìí wọ́n ń ṣe eré. O tún wá fẹ́ gbọ́, wọ́n fa anything. Mo gbé jọ torí Ọlọ́run. Níbo làwọn ọmọ yìí wà látọjọ́ yìí tó jẹ́ kí n mọ̀? Jọ ṣé Gagama wà ń bẹ̀? Ò jẹ́rìí. Alli ńkọ́? Èmi kò fi ṣeré náà. Mo gbé ayé mi o. Irú àwọn ọmọ báyìí mo máa ń láìkì. Ṣorí tọ́jà bá ti bọ́ọ̀sì tán, eré yẹn máa dùn ṣe. Àròdẹ̀ jẹ́rìí mi náà. Dáàtì máa ti wà lára, bàbá máa ti wà lákọ. Àwọn abébí náà ń bẹ̀ ọ̀rẹ́ mi. Dáàtì ni máa lù. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀, kò fún mi 5 minutes. Ẹ lọ kún wọn wá, wà láì. O ò ní dúró táwọn ọmọ ẹ bá dé. Tó máa ń ṣeré dáadáa, bó ṣe wà yẹn, màá dọ́bù lówó wọn. Màá make sure pé wọ́n lo weekend wọn bí báyìí. O serious? Èmi ni. Level 1 lẹ̀. Fílẹ̀ lákúnlé. Mo jẹ́ rí ẹ. Level 1 lẹ̀. Always on board. Jọ mi ò lè wéètì jẹ́ fún wọlé. Mo bọ̀. Yé bá. Gbogbo ayé. Tẹ ọkọ bẹ́ẹ̀ láti bí báyìí náà. Mi ò lè wá kú. Ayé kan náà máa ṣe tó tọ̀. Angels. Ọ̀rẹ́ mi. Wọlé. Yẹ́misí. Ṣó mọ̀ wọ́n ni? Dúró má sọ fún mi pé àwọn tó fẹ́ lọ kó wá lélẹ́yìí o. Ṣé báwo mo tí mi sọ fún ẹ sí pé mo fẹ́ lọ kó wá ni? Tí mo sọ fún ẹ pé wọ́n ń ṣe eré, wọ́n ń ṣe anything. Mo gbé. Yẹ́misí. Kí ló ṣe mí? Runs. Ìwà bàjẹ́. Ìwà dójútì. Kí lẹ́yìn náà ṣe mí? Tí wọ́n gbé àwa náà, wọ́n gbé wa wá fún yín ni. Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́yẹn o. Ṣé wọ́n ókè ṣá? Mi wà òkè o. Ó yá wèrè ni. Lákúlẹ̀. Ẹ̀wọ̀n lélẹ̀ kí ló kọ́ ẹ̀mí pẹ̀lú sọ́ọ́ nílé máa ṣe lè sí. Lákúlẹ̀. Àpò obìnrin ló bá jà báyìí.
ẹ̀gbọ́n mi ibo lẹ wá ti wá lọ látàmọ́ta tí ń pa àgóyìn tí ò lọ. mo lost phone mi àyìndé kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi ara alákùnrin ò yá ó dẹ̀ pọ̀ gidigidi gan adùsọ̀tún adùsọ̀sì nígbà tá a máa fi rí dókítà jẹ́ ká mọ̀ ẹ́ pé ó ti lárùn ọpọlọ. ọmọ mi lákúnlé àbí. bẹ́ẹ̀ lárùn ọpọlọ. Lábísídà. ó wà lọ́sítà lọ́dọ̀ wọn báyìí. ó ti kú. Hello, ẹnjìnìà mọ́tòṣọ́ ẹnjìnrìn ọlọ́run olóore mi ẹ̀yin ẹ dákun iṣẹ́ yín ọ̀mọ̀mọ̀ ní díṣẹ́ oníṣẹ́ èyí tẹ́ ẹ ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ọlọ́run sì ń fún yín parí ẹ dákun ṣé ẹ rí bí mo ti fẹ́ pílánì ilé mi rè ilé tẹ́ ń bá ń kọ́ lọ́wọ́ ni o ṣé ẹ rí gbogbo òsàlẹ̀ ilé mi o àní mọ́sálásí ni kẹ́ ẹ bá ń fi ṣe ilé ọlọ́run ni tí n ti mọ jọ́sìn fọlọ́run táwọn èèyàn ó sì mọ kún mi ńbẹ̀ tí wọ́n mọ yabẹ̀ tí wọ́n sì mọ bá ń jọ́sìn fọlọ́run ńbẹ̀ ṣé ẹ wá rí gbogbo òkè pátápátá tẹ́ ẹ bá ti yọ yàrá mi tẹ́ ẹ yọ yàrá ìyàwó mi tẹ́ ẹ yọ yàrá àwọn ọmọ àti yàrá àlejò ṣé ẹ rí yàrá kí yàrá tẹ́ ẹ bá tún fẹ́ yọ lókù yàrá àdúrà mi lókù tí n ti mọ òkè pọ̀ lọ́run ẹ bá ń ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ sì bó kẹ́ ẹ kùnrin gidi ẹ ká sí lókù ẹ ṣe mo dúpẹ́ ẹnjìnìà mọ́tòṣọ́ ẹnjìnrìn ṣe ti ṣíṣí ọlọ́run ó sì á pa àwọn sàn ní ṣé wù ṣe rí àwọn àáfàá aláàjì ìwọ ọlọ́run olówó wà bẹ́ẹ̀ àwọn oníkíjìpá náà wà àáfàá mú ìdí ni ọ wà àmì ọlọ́run náà ó sì débẹ̀ sàn ní ṣé wù náà ó débẹ̀ gbogbo àwọn àáfàá lù lọrin pátápátá ẹni wo kún bẹ́ẹ̀ ṣe lérí ọjọ́ náà ẹni ọlọ́run yọ́nú sí náà ni ọlọ́run yọ́nú sí èmi náà pàṣọ ní òsì pàṣọ ní òsì ẹnjìnìà mọ́tòṣọ́ iṣẹ́ yín ò ní di sí oníṣẹ́ ṣe mo dúpẹ́ ẹ ṣé o àdúpẹ́ fọlọ́run alhamdulilayi rabbil alamin. àṣà wa náà máa padà dé tó nílé lórí. a gbọ́dọ̀ mọ́dọ̀ nílé ṣe bọ́lá àlùkùránì ni ara ń tèmi ń wí fún wọn nù sórí ìwé mímọ́ tí wọ́n ń wò yìí ìwé ayérayé yìí gbogbo ohun tí ń bẹ ń bẹ pátápátá tọ́lọ́run ní ń bẹ ń bẹ pé ká ṣe àtẹ̀yí tá a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mọ fi kéde fáráyé gbọ́ sọ wá rí gbogbo àwọn tó bá níṣòro pátápátá sórí ń bẹ ń bẹ ibi tọ́lọ́run ti lóun lọ bá àdánwò gbogbo ẹni tóun bá ti wá fi àdánwò kàn tó bá ti lè ké pe òun sì bí àbùkátà rẹ̀ ìnìkẹ́ ẹ̀jẹ̀ á mọ̀ ọ́ sí ẹ mọ̀ jẹ́ àfi ṣèkà ẹ mọ̀ jẹ́ àfi bá tèèyàn jẹ́ ẹ mọ̀ jẹ́ àfi ṣe kárí mi ẹ mọ̀ jẹ́ àfi ṣe kìkì náà ẹ mọ̀ jẹ́ àfi ṣèké ẹ sì mọ̀ fi jẹ́ àfi ṣe àbòsí èèyàn kankan ntọ́lọ́run ní àfi ṣe ń lè mí ṣe ebi Sùlàìmọ́nù brọ́dà Sùlàìmọ́nù sí mọ́ wáyà yẹn ni òun ló ní ṣòro lóòótọ́ ọlọ́run kọ́kọ́ ràn sí mi ọlọ́run sì wàá ràn èmi náà sí ṣùgbọ́n gbogbo òṣòro rẹ̀ pátá ntọ́tọ̀ ni alukura ní lọ́tọ̀ ohun ọlọ́run ni àdúrà ò lè ṣe é fún mi ní àdúrà sì gbà ní tẹ́mi sọ fún wọn ní wo. ó ga ọ sórí ìrajà sórí wèrè èèyàn aṣèrè ló máa lówó lọ́wọ́ làwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ màmá sọ wá. ẹni tọ́lọ́run ti bínú sí èèyàn ló máa wà ní pòsíṣàn láti ẹ̀bùn èèyàn
ní ò ní ṣe o abóòrí Ọpẹ́yẹmí wà dẹ̀ tẹ́ pé òun ló wá ń connect ní àwọn èèyàn ńláńlá mo wá ń gba contract to over 100 millions of naira through Ọpẹ́yẹmí orí pọ́nà tóbi ṣùgbọ́n gbọ́ tó bá ní pé kí n wá bẹ́ẹ̀tì pé in the next 20-30 years Ọpẹ́yẹmí máa lówó mo lè bẹ́ẹ̀tì. èmi gan bá yín bẹ́ẹ̀tì ẹ wo lálẹ́ àná gan ni mo rí títóbi Ọlọ́run jù láàárọ̀ Ọpẹ́yẹmí a ní mò ń bọ̀ lálẹ́ àná ní NEPA bá mú lọ́lọ́ bó ṣe mú lọ́lọ́ báyìí in 2 seconds ní náà ti tọ̀ padà èmi tẹ̀rẹ̀ pé NEPA ló múná dé àwọn Yorùbá sọ pé NEPA o pé Ọpẹ́yẹmí ló tan street light kó tún ra standby generator so wọ́n sì NEPA bá ti mú lọ́lọ́ báyìí gbogbo street light máa tàn ní wọ́n á wọ́n dẹ̀ pé ẹ dúró náà ṣé kò ṣe Ọpẹ́yẹmí tí ọkàn mi máa ń help mi àbí ẹlòmíì tún lélẹ̀. òun náà ni. ẹ wo inú mi ti ẹ̀ dùn pé every time tó bá fẹ́ ṣe lóore mi kì í stop being I'm very happy. ẹ ṣe rí inú tó fún wọn náà dóò tó bá ló fẹ́ stop mi kí n máa bẹ̀ I will still help him but thank God pé tí n bá ti fẹ́ ṣe nǹkan fún báyìí o máa ń support mi pé kì í ṣe fún náà ẹ ṣe rí ìyàwó dáadáa ni ẹ. àwọn ìyàwó kan wà tọkọ bá ti lówó wọn máa bẹ̀rẹ̀ sí ní gapá ni wọn ò ní jẹ́ kọ́kọ́ tọ́jú ẹbí kò ní tọ́jú ara wọn ò dẹ̀ bá àwọn tó ń ba tọkọ yẹn jẹ́ ni àwọn ọmọ wọn gan wọn ba tiwọn jẹ́ ni because ṣòro owó téèyàn bá ní ara aṣọ ara bàtà èèyàn kọ́ lówó tiẹ̀ o ṣòro tó fi ṣèyàn lórí yẹn bí mi ṣe gbọ́ lẹ́nu afáàní o wọ́n lówó tó fi ṣèyàn lórí yẹn tó fáwọn yẹn gangan lówó tó máa rí ná tó bá kù ara aṣọ 500,000 bàtà 5,000 pounds bàtà 5 million wàhálà ẹ̀kọ́ ń ṣòwò tiẹ̀ o Ọlọ́run gbọ́ wọ́n inú mi dùn ṣá Ọpẹ́yẹmí ti lówó gan o. From you anymore. Kí ló ń pè lọ́kọ mi? Láyé tí ìbẹ̀lẹ̀ máa fi fún un. Máìkì gbọ́ lẹ́nu ẹ mọ́. Èmi ọkọ ẹ̀. O rí pé bàbá ńlá wèrè èèyàn burúkú ni ẹ. Ọkọ mi kí ló dé? Kí ni mo ṣe ọkọ mi? Èèyàn tó bá rí ẹ tí ò bá sàṣọ̀bẹ̀ dó tàn wọ́n. Ẹni burúkú ẹni ayé ẹni ọ̀run ní ẹ ìwọ. Kí ni mo ṣe fún ẹ náà? O lè bá gbogbo ìgbésí ayé o lè dá ìní gbogbo ohun tí mo ti ń ṣe bọ̀ ní ìgbésí ayé o lè dà ní ẹrú láàárín 30 ọdún. Now you tell me. Olódùmarè ẹ̀ṣẹ̀ tí n bá ṣe you need to tell me now. Ọ̀rọ̀ tó àlẹ́ yóò lé o. Bá mi sọ ètò oúnjẹ tọrọ kí ni mo ṣe fún ẹ? Just talk to me. Kí ni mo ṣe fún ẹ? Tí mo fi decide gbogbo nǹkan tó ṣe fún mi. O kò mi ṣàmúlẹ̀. Oh my God. You need to tell me the truth. Mo sọ. Mi gbọ́. Talk to me. Talk to me. Mo ti fẹ́ ṣàlàyé. Mo ti fẹ́ ṣàlàyé sí. Ní ìgbà tí èmi náà jáde bó ṣe jáde ni wọ́n wá ní pé ọmọ yẹn lógo wípé ògo ẹ̀ ju ti àwọn ọmọ mi lọ. Ọ̀rẹ́ mi ní báyìí tá a ti fi àìsàn ṣe Ọpẹ́yẹmí ṣé o rò pé ó ti tásìkò tó yẹ ká gbé wá sínú ẹgbẹ́ láti lè yọ nǹkan tá a fẹ́ yọ lára ẹ̀? Ó ti tó àsìkò ń tòótọ́ ṣùgbọ́n ọ̀nà owó lówó bíi pé a lè gbégbà. Ṣebí wọ́n close mọ́ máa bẹ̀. Nǹkan tí wọ́n máa sọ ni pé ìwọ ṣe gbogbo ọ̀nà tó lè fi bá sọ tó jẹ́ pé wàá sọ fún pé o ti rí ibìkan tó yẹ pé tó bá gbé lọ nínú wípé ibẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n fà bí ìgbà tó yẹ pé bóyá tó bá débẹ̀ wọ́n máa rò pé oró lùgbàlà ni wípé kì í bá tilẹ̀ nìyẹn kíní kan wá ṣáàdán gbogbo ẹnu yẹn ó dẹ̀ mọ̀ pé wọ́n á tara ọmọ wọ́n fẹ́ wò pé gbà mí ibi tí wọ́n ti ṣe tó ti ṣe gbà mí gbà mí. Ọ̀rẹ́ mi ó ní ọpọlọ bó ló ṣe sáré ro ọ̀rọ̀ yẹn sìn ọ̀nà tá a máa gbé gbà gangan nìyẹn o. Yes now. Àbí abiyamọ wo ló máa gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn tí kò ní du tẹ̀lé yàn ó máa du tẹ̀lé mi ni. ṣe máa gbé wá nìyẹn lè wá. Gbà síbẹ̀ ọpọlọ yẹn pọ̀ kí ló dé. Orítókẹ́ ìwọ lọ fọkàn ara ẹ̀ balẹ̀ má bẹ̀rù má fòyà. Sórí ọmọ ìyáálé ẹ̀ Ọpẹ́yẹmí gbogbo òkìkí tó wà lára ẹ̀
láti gbà fáwọn ọmọ ẹ méjèèjì. Bẹ́ẹ̀ ni gbogbo ìtọ́jú torí pé ọkọ ẹ ń tọ́jú ìyáálé ẹ yẹn kébi ba lè má pa ni nǹkan tó fà á nìyẹn kó ba lè má kú lójijì. Èmi náà rí bẹ́ẹ̀ náà torí mo ti rí àwọn àpẹẹrẹ kan mo rí pé Ọlọ́run ti ṣeun in fact ẹ ṣeun dúpẹ́ lórí ẹ máa pẹ́ fún wa gan ni o ẹ máa pẹ́ fún wa o àmọ́ wọ́n wá tún kù kan ọ̀rọ̀ olórí. Kí ló tún dé? Inú ilé yẹn bí ká sọ pé ó ń gbóná mọ́yàn bígbà tó ń dẹ̀ṣẹ́ inú sínú ilé yẹn wá ń gbóná mọ́ mi lára látọ̀dọ̀ ìyá àtọmọ. Kí ni kò tó wá fẹ́ jẹ́ ká ṣe sí? Èmi kò bí pé ká lé wọn jìnnà ni kí inú ilé yẹn lè di tèmi àtàwọn ọmọ mi. Nǹkan tó fẹ́ nù ìyẹn kéré bíntín báyìí ni àkànṣàṣe ni fún ìfà rẹ̀ ló máa ṣàṣìṣe lágbẹ̀rù ẹ̀ tó máa lọ ó dẹ̀ ní rẹ́jọ́rò ń ta kánsà sí wọ́n mọ̀ bí tó ti rásà sí ó fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ ní. Ọlọ́run àmọ́ bá mi rẹ̀ lọ́wọ́ ṣe pẹ́pẹ́pẹ́ fún mi ṣe rí ẹrun yín bí mo ṣe mú wáyé kò níyẹ̀ o kò níyẹ̀ torí pé kò sígbà tí mo sá di yín tẹ̀ tí ẹ̀ dá mi lọ́wọ́ gbogbo kìíní ọlá ọ̀la bí ajẹ́ tèmi. Gbogbo ẹ̀ ní wọ́n ló ní ìkọ́sẹ́ni kankan tó máa bẹ́ẹ̀ dùn tó bá tún wáyá àwọn àmọ́kọ. Ìgbà tí a wá ṣe yẹn tán mo wá rí i pé pẹ̀lú mo ṣe ṣe tó náà o ò tí ì wo sáìdì mi bí mo ṣe fẹ́ kó wo sáìdì mi ni mo wá tún fi lọ́dọ́gbọ̀n mi ni mo fi jẹ́ kó ká oògùn mọ́ ìyáálé mi lọ́wọ́ tó fi wá di tó ń lé wọn jáde. Màmá Ọpẹ́ ìyá Ọpẹ́ ìwọ kọ́ ni mo ń pè ní àbí irú ìjọ ò lè lè bẹ̀rẹ̀ ṣé o lè bójú ẹ̀yìn kó gomi ní àbí rọ́bìṣì ò lè léyìn sìn ìyá Ọpẹ́. Ẹ jọ̀ọ́ mi gbọ́dọ̀ wẹ̀yìn ni. O gbọ́dọ̀ wẹ̀yìn mélòó ní sísínú tó ní kó máa wẹ̀yìn láì ṣe pólítà ló wà ṣé wà ó kèṣà dáhùn ṣe dọ́dọ̀ tí máa ń lankọ́ mélòó ní àbí rúró. My God. Bọ́lá ṣe lélẹ̀ ta ló gbé fún ẹ. Nítorí ọmọ tárí òyà ni wọ́n ṣe mú mi lọ ṣe é. Onínúure kan ló wà mú mi lọ síbi tí mo ti lọ ṣe kọ́. My God. Onínúure kan mú ẹ lọ. Onínúure olórí burúkú wo nìyẹn ló mú ẹ lọ ṣe nǹkan fún ọmọ tèmi. Láì sọ mi tẹ́ pé wọ́n ni wọ́n sọ fún. Ó dẹ̀ gbójúgbó yóò gbé nǹkan náà wọnú ilé mi bí báyìí. Dájúdájú kì í ṣe ọmọ mi lọ ṣe nǹkan fún wọn. Òun ni sá. So o ti máa wọlé ológun káàkiri àbí? O gbádùn gbáyé eléyìí tí mo gbé dání, o dẹ̀ gbé dání, o dẹ̀ you have the God láti máa gbé bọ̀ nílé mi bí. Wọ́n sọ bẹ́ẹ̀ fún mi o, wọ́n ní kí n ṣọ́ra o. Wọ́n ní kí n ṣọ́ra pé ogun kan máa jà mí. So ìyẹn pé ogun anú lé ló máa kó jà mí. Obi. Sori wèrè ló máa sọ pé ojú ti ọ̀rẹ́ wọn ojú òtí wọn àbí ojú ti ìyàwó wọn ojú òtí wọn. Mo fi Ọlọ́run ọba bẹ̀ẹ́ àwọn tó bí ẹ mo fi bẹ̀ẹ́ àti gbá tó wà lọ́wọ́ yìí ra bọ́tà jẹ́ mo fọlọ́run bàbá ẹjọ́ please jọ. Wọ́n ní kò gbọ́dọ̀ rọrùn tí máa fi lọ fún tọ́ ẹjọ́ ẹ ṣàánú. Mo rò pé ayé ẹni náà bàjẹ́ nìyẹn ṣá dọ́nà wọ́n ní kò má wẹ̀yìn o tún sọ fún pé wọ́n ní kì í rọrùn jáde sá. Mo dárò. Hey, no, bro. God. Ìgbà èmi ò wo sáàdì tiẹ̀ fi nǹkan tí ò bá nídìí lára ẹ bí ojú fi búra pé mi ò wo sáàdì ẹ. Wo mi. O gbìyànjú Ọlọ́run bá ṣe ẹni tó máa bẹ́ẹ̀ ṣe rí ṣe o for over 25 good years. Ó dẹ̀ jẹ́ kí n gbàgbé ìyàwó àtọmọ tọ́lọ́run fún mi láàárọ̀ ọjọ́ ayé mi. Ìwọ wá ń yọ̀ ní ilé end today
ìwọ mọ̀ wípé ọba ìlú yìí tí Jésù bá sọ̀kalẹ̀ tí Rasulullah sọ̀kalẹ̀ sallallahu alayhi wa sallam ọmọ ipò lè súnú lé ilé ni èèyàn burúkú ni ẹ. Just stand up. Stand up. Kú bàtà ẹ. Thank God fún ara ẹ. Ó pọ̀ mọ́ àkọ́kọ́. The second one was sọ di wèrè fún ara ẹ. Jáde kó lé onílé máa padà sínú ilé ilé ni. Let me say get out. I said get out. Get out I said. Down here sir. Àdàpè ẹrú tó ń pè lóṣìṣẹ́ domestic staff. Abánigbélé abániwakọ̀ mi ò domestic staff. Àṣìṣe bẹ́ẹ̀ ló dá kankan ṣe mọ̀. Iṣẹ́ kọ́ lówó ṣe mọ̀. Òkúròrò lè kó yànjọ ṣe bọ́ o. Òkúròrò lè kó yànjọ ṣe mọ̀. Àdàpè ẹrú tó ń pè